Nigeria. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ẹ wò ó àgbà yìí. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́ mà. Sí àlàáfíà lẹ wà. Orúkọ tèmi ni Adélànà Adékúnlé Solomon, aka ta ló fẹ́ kú bàbá àgbà one before, but now King Solomon for the whole universe. The only man that know the secret of Oko and Obos. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I have message to Governor Seyi Makinde. I come again. I have a strong, internationally encyclopedic message to Governor Seyi Makinde, Governor of Oyo State. And I have strong message to Oba Olubadan of Ibadan. Olubadan 1. Àwọn méjì yẹn la rán mi sí lálẹ́ yìí. Ṣùgbọ́n kó tó di pé máa bá wọn sọ̀rọ̀, ó ní fídíò kan tí máa play fún ẹ̀yin ènìyàn. Tí bá ti wá play fídíò yẹn tán, máa ẹsẹ̀ wá sọ ọ̀kan tí mo fẹ́ sọ. Èmi ò bẹ̀ yín wípé kẹ́ share live yìí o. Bọ̀ mo mọ̀ pé gbogbo wọn ló máa padà wò. Mẹ́sẹ̀jì mi yìí ó pín sí ọ̀nà oríṣiríṣi, but àwọn méjì tí mo dárúkọ yìí ni màá kọ́ bá sọ̀rọ̀ kó tó di pé màá bá Nàìjíríà sọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn first. Wọ́n ti fi Sàlá Ayọ̀dèjì tó lọ dúnkokò mọ́bìnrin tí ń ta tẹlifíṣàn tó ní ó yá kòmí. Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ní wọ́n ti fi ilẹ̀ o. Ẹ̀yin èèyàn, ẹ̀yin tí ẹ̀ ń sẹ́ndí mẹ́sẹ̀gì tẹ́ ń pè pé ibo lọ̀rọ̀ Sàlá Ayọ̀dèjì tó lọ dúnkokò tó wá káká wípé àwọn tí ń ta tẹlifíṣàn nínú ṣọ́ọ̀bù lágbolé Aláràn ńlọrin wípé ibo lọ̀rọ̀ ẹ̀ dé dúró ẹ wò ó mo tún ti gbé e dé o. Kódà èmi nìkan kọ́ ẹ tún gbọ́ àwọn ohun míì bí wọ́n ṣe yọ̀ǹda Sàlá. Ẹ̀yin tẹ́ ń béèrè ọ́pdéètì àwọn ọlọ́pàá ti fi ilẹ̀ o. Kódà wọ́n ní wọ́n gbé lọ ilé ẹjọ́ ìgbà tí wọ́n délé ẹjọ́ ṣùgbọ́n bó ní gbogbo ẹ̀ ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa ẹ ká lọ ẹ jẹ́ gbé yín débẹ̀ lọ́wọ́ kan kẹ́ ẹ gbọ́n tó
ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sàlá. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ o bó ṣe ń lọ. Èyí tó kàn wá kù tó tẹ̀ wá lọ́wọ́ òun láti gbọ́ o. Bẹ́ẹ̀ bá gbàgbé fọ́nrán kan jáde nígbà kan o lórí ìgbà tí wàhálà ó ṣẹlẹ́sì ń ṣẹlẹ̀ ńlọrin o. Ibẹ̀ láti rí arákùnrin kan o tí wọ́n sọ wípé àáfàá ni tí wọ́n porúkọ ẹ̀ ní Sàlá Ayọ̀dèjì títí ń halẹ̀ o. Kódà ó dé lẹ́bù kan ó dárúkọ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Kwara wípé wọ́n mọ̀ sí ohun tó ń wá ṣe wípé kì í ṣe páwọn wá dá ṣe. Ó sọ gbogbo ẹ̀ nínú fọ́nrán nígbà tí nínú fọ́nrán ọ̀hún níbi títí ń halẹ̀ mọ́ obìnrin yẹn wípé kí wọ́n kú olórí ìsàlẹ̀ wọn. Kódà tẹ́ ẹ̀ bá gbàgbé iléeṣẹ́ ọlọ́pàá náà fohùn ta o wípé àwọn ti ń wá lẹ́yìn ọ̀rẹ́ yìí kó tó di pọ́wọ́ tó ṣùgbọ́n ńgbà tọ́wọ́ tó tán bẹ́ẹ̀ bá gbàgbé a ṣe fọ́nrán kan ibi tí wọ́n ti ń fọ̀rọ̀ wà lẹ́nu wò tó ti ń jẹ́wọ́ tó ti ń bẹ̀bẹ̀ tó ti ń change voice ṣùgbọ́n ìròyìn èyí tó kàn wá kú báyìí nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ òun láti gbọ́ wípé wọ́n ní wọ́n mà ti fi ilẹ̀ Sàlá Ayọ̀dèjì tí ń halẹ̀ tó ní kọmíṣánná pólísì ìpínlẹ̀ Kwara mọ̀ ń pa ẹ̀ wọ́n ní wọ́n ti fi ilẹ̀ ó ti wà nílé rẹ̀ o bó ló ṣe jẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ọlọ́pàá lérí fùrù kọ́kọ́ wípé dandan ni terrorist ni wọ́n ti fẹ̀sùn kàn án dandan kódà àwọn tó lé jáde babaláwo ò bá ṣẹjọ́ àwọn ṣetán láti bá ṣẹjọ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ wá gbọ́ Aláròyé àwọn gangan ló mú ẹ̀kúnrẹ́rẹ́ wá o kí ló ṣẹlẹ̀ ibo lọ̀rọ̀ Ayọ̀dèjì dé dúró bóyá ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ lọ́wọ́ kan. wọ́n ti fi àáfàá Sàlá tí wọ́n pè láfẹ̀míṣòfò tó lọ ká Tajudeen mọ́lé aláràn nílọrin sílẹ̀ o. wọ́n ní tá a bá lẹ́ni nígbẹ́jọ́ tá a bá rojú ẹ̀ bí ààrẹ ni wọ́n ń dá ni. ọ̀rọ̀ yìí ló ṣe rẹ́gí pẹ̀lú ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sàlá Ayọ̀dèjì ẹni táwọn ọlọ́pàá kéde pé wọ́n ń wá tí wọ́n sì sí ìfẹ̀sùn afẹ̀míṣòfò kàn án nítorí bó ṣe lọ ká ọkùnrin kan tí wọ́n ń pè ní Tajudeen Umaru àti ìyàwó ẹ̀ mọ́lé tó sì bẹ̀rẹ̀ sí dúnkookò mọ́ pé kó kúrò ní ṣọ́ọ̀bù rẹ̀ tó wà nílé aláràn nílùú Ìlọrin níbi tó ti fẹ̀sùn kàn pé oníṣẹ̀ṣe ni àti pé tí kò bá kúrò nínú ṣọ́ọ̀bù náà òun yóò bá a mú nǹkan nílẹ̀. ṣùgbọ́n nígbà tí àwọn agbófinró rí i tán tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lákàtà wọn níṣẹ́ ni wọ́n tú ọmọkùnrin náà sílẹ̀ o wọ́n ní kó máa lọ wọn kò sì bá ṣẹjọ́ ìfẹ̀míṣòfò tí wọ́n fi kàn án mọ́. lásìkò tí à ń kó ìròyìn yìí jọ ọmọkùnrin tí wọ́n ń pè ní Sàlá náà ti yan fanda kiri ìgboro Ìlọrin. Aláròyé gbọ́ pé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹjọ tó kọjá yìí ni wọ́n tú àáfàá Sàlá sílẹ̀ lẹ́yìn tí àwọn olóyè ẹ́mà ìlú Ìlọrin àtàwọn àáfàá dá sí ọ̀rọ̀ náà. Òwúyẹ́ kan sọ fún Aláròyé pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹjọ tó kọjá yìí ni wọ́n gbé Sàlá lọ sí kóòtù agbègbè kan tó wà ní agbègbè Ṣàngó nílùú Ìlọrin. níbẹ̀ làwọn àáfàá tó ń lọ sí bí 40 níye àti àwọn olóyè ẹ́mà ìlú tó fi mọ́ àwọn lọ́ọ̀yà 6 tí wọ́n gbà fún Sàlá tí ń bẹ Tajudeen àti bàbá rẹ̀ kí adájọ́ tó dé rárá. èyí ló mú kí Tajudeen gbà fọ́lọ́run tó sì ní òun kò ní itú kankan láti pamọ́ ni wọ́n bá tú Sàlá sílẹ̀ o wọ́n ní kó máa lọ láyọ̀ àti àlàáfíà. tẹ́ ò bá gbàgbé. It's okay nǹkan tí fẹ́ gbọ́ nìyẹn. ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko ṣe ti gbọ́. ìbéèrè mi ni wípé ẹ má ti jẹ́ kí n lọ síbẹ̀. Gọ́vnà Seyi Makinde ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn wọ́n wá gbé ènìyàn láti ìpínlẹ̀ yín torí wípé ó bú ènìyàn torí pé ó sọ̀rọ̀ sí ènìyàn wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ bí apànìyàn wọ́n lọ tì mọ́ ẹ̀wọ̀n. ọmọ Ìlọrin tó parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá wípé ọ̀gá ọlọ́pàá ló rán òun pé kóun lọ máa ṣe jàǹdùkú. ọlọ́pàá gbé wọn ò kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ wọn ò tì mọ́ ẹ̀wọ̀n. àwọn àgbààgbà Ìlọrin dìde
àwọn seyi ńláńlá 40 dìde, wọ́n lọ bá ọ̀gá ọlọ́pàá, wọ́n lọ bá adájọ́, wọ́n ní kó fi ọmọ tí wọ́n sílẹ̀. Ibi tí ẹ̀yin jẹ gọ́vnà lé lórí, tí ẹ jẹ ọba lé lórí, ẹ dẹ̀ fi ọmọ tí yín sílẹ̀ sínú àhámọ́, ẹ rojọ́ ayé. Ní ẹ̀sùn arákùnrin yìí àti títa lọ́lọ́run, èwo ló pọ̀ jù? Ta ló yẹ kó gbé sí àhámọ́? Ta ló yẹ kó kọ́kọ́ lo ọdún kan nínú ẹ̀wọ̀n kó tó di pọ́n máa ṣèdájọ́ ẹ̀? Nínú Tani, Ọlọ́run àti arákùnrin yìí. Gọ́vnà Ṣèyí Mákindé, ó dá mi lójú wípé tí Tani Ọlọ́run ò bá tẹ ẹ̀ vóòtì fún yín, ó dá mi lójú wípé nínú àwọn fámìlì ẹ̀ máa dìbò fún yín. Ìdí tí a dẹ̀ ṣe ń dìbò fún gọ́vnà ni wípé kó lè dáàbò bo àwọn aráàlú, kí ẹnikẹ́ni má lè tọ ẹ̀tọ́ aráàlú lójú. Tí ìyà bá fẹ́ jẹ aráàlú, gọ́vnà lè dìde láti dáàbò bo aráàlú. Ẹ rí nǹkan tí àwọn ará Kwara State ń ṣe fún ọmọ ìlú yín, ẹ dẹ̀ fọwọ́ tìgbà, ẹ dẹ̀ ń wòran. Ọba Olubadan, ẹ rí nǹkan tí wọ́n ṣe fún ọmọ ìlú yín nígbà tó kan ọmọ títí wọn, ẹ rí bọ́n ṣe fọwọ́ ra lórí tó dẹ̀ fi sílẹ̀ pé kó máa lọ. Ẹni tó ń fi ẹ̀sùn jàǹdùkú kàn, tó parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá wípé òun ló rán àwọn pé kóun lọ máa ṣe jàǹdùkú láàrin ìlú. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní Kwara State dẹ̀ dìde, wọ́n dẹ̀ gba ọmọ tí wọ́n sílẹ̀. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ṣé ti rójú ayé? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ sà? Gọ́vnà Ṣèyí Mákindé, ọba Olúbàdàn, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Òfin kankan ò dé arákùnrin yìí báyìí o. Arákùnrin tó lọ parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá pé ọ̀gá ọlọ́pàá ló rán òun pé kó máa ṣe jàǹdùkú láàrin ìlú. Òfin Nàìjíríà ò dé o, torí wípé ó ní àwọn àfáà jàǹkànjàǹkàn lẹ́yìn tí wọ́n lè pàṣẹ fún gọ́vnà, tí wọ́n lè pàṣẹ fún adájọ́, tí wọ́n lè pàṣẹ fún CP. Ṣùgbọ́n òfin dè ọmọ Ọ̀yọ́ State. Olúwa, mo ní kó pa mí sẹ́, mo ti ń pẹ́ jù láyé yìí. Nígbà tí bá gbọ́ ọ̀rọ̀ mi ní Nàìjíríà, á ṣe mí kí n para mi. Ẹ wo àwọn ọ̀rọ̀ rírùn tí ò ṣe gbọ́ létí ní ìlú tó ní ọba tó ní ìjòyè. Ẹlẹ́lẹ́ni wà nínú yàrá ẹ̀, àwọn ọmọ yín lọ ka mọ́lé, ó ń dókùfùrù kọ́kọ́ fún wípé òun fún ẹ ní ọjọ́ mẹ́jọ, ọjọ́ méje, tí ò bá kún nílùú yìí àwọn máa pa, àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwo, wípé iṣẹ́ táwa wá jẹ́ yìí kọ́ o, ọ̀gá ọlọ́pàá ló rán wa. Àwọn àfáàdẹ̀ dìde, wọ́n ní 40, àwọn 40, àwọn àgbààgbà ìlú Kwara dìde, wọ́n dẹ̀ lọ gba ọmọ wọn sílẹ̀. Ọ̀yọ́ State Governor, wọ́n dẹ̀ wá gbé ọmọ títí yín, ó kàn bú ènìyàn lásán ni o. Kò parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá, ó kàn bú. Wọ́n ní defamation of character. Wọ́n dẹ̀ ti ọmọ yín mọ́lé, wọ́n dẹ̀ fẹ́ ti ọmọ yín mọ́lé fún 50 years, fún 50 days. Wọ́n ní according to the law, wọ́n ní lábẹ́ òfin. Ó mà ṣe o. It is a pity for this generation. Àtàrà tí mo ti rí fídíò yìí, inú mi ò dùn. I'm not happy. Ó wá kùn sọ́wọ́ yín. Gọ́vnà Ṣèyí Mákindé, ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn. Mi ò ní sọ ju bí mo ṣe sọ yẹn lọ. Àwọn Kwara State ti lọ gbọmọ tí wọ́n sílẹ̀ o. Bó bá wọn kó pààyàn àpagbé ni o. Torí àwọn yẹn wọ́n ní ẹni lẹ́yìn. Wọ́n ní àwọn seyi,
wọ́n ní àwọn ọba, wọ́n dẹ̀ ní gọ́vnà tó lè pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá kó gbọ́, tó lè pàṣẹ fún adájọ́ kó gbọ́. Ṣùgbọ́n kò sí yẹn ní Ọ̀yọ́ state. Ọmọ tí ń jìyà nílọrin o. Wọ́n ti ní kí ọmọ títí wọ́n padà sílé o. Gọ́vnà Ṣèyí Mákindé, ọba Olúbàdàn, ìyẹn dúró sẹ́gbẹ̀ẹ́ kan o. Ní báyìí mo ń padà sí Àbújá lọ́dọ̀ Tinubu àti lọ́dọ̀ ẹ̀yin aṣòfin gbogbo Nàìjíríà pátá. Ẹ múnú bí Ọlọ́run o. Gbogbo ẹ̀yin aṣòfin tí ẹ wà ní Nàìjíríà àti pírẹsidẹ́ǹtì Tinubu, ẹ mú inú bí Ọlọ́run o. Ẹ má jẹ́ kí Ọlọ́run bínú sí yín o. This is my question for you. Bí ènìyàn bá bú ènìyàn, bí ènìyàn ò bá lè bú padà, ṣé bí ilé ẹjọ́ ló yẹ kán ti pàdé? Ṣé dandan ni kẹ́ lọ ti ènìyàn mọ́lé ni kó tó lè pọ́n máa lọ pàdé nílé ẹjọ́ ni torí pé ó jẹ́ tálákà? Ṣé Dangote lè bú Tinubu kàbí kó ba orúkọ Tinubu jẹ́ kẹ́ wá lọ ti Dangote mọ́lé? Ṣèbí tó bá tẹ́ Tinubu lọ́rùn ó máa lọ sí kóòtù ní tó máa pàdé ní kóòtù. Ṣé torí pé Tani Ọlọ́run jẹ́ tálákà ló fà á tí gbogbo yín fi ń wòran? Is it a killer? Ṣé àpànìyàn ni? Bí ènìyàn bá bú ènìyàn, ṣé ọ̀daràn ni? Okay, ó bú mi, ó borúkọ mi jẹ́. Nǹkan tó kàn ní pé kẹ́ pàdé nílé ẹjọ́. Why? Kí ló tẹ́ fi tì mọ́lé? Kí ló ṣe nílé tẹ́ tì mọ́ yẹn? Ṣé òfin náà ló sọ bẹ́ẹ̀ pé kẹ́ máa ti tálákà mọ́lé? Tálákà bú ènìyàn ẹ tì mọ́lé. Ṣé tó bá yẹ pé olówó ló bú ènìyàn ni? Ṣé ẹ máa tì mọ́lé ní kàbẹ́ máa pàdé ní kóòtù? Ìyà tẹ́ fi ń jẹ àwọn tálákà ẹ ti ń pọ̀ jù o. Tòró dá mi lójú wípé ká ní pé defamation of character ló ṣẹlẹ̀ sí àárín olówó méjì, wọn ò bí olówó kejì rẹ̀ kó lọ sọ wípé kó lọ ti olówó kan mọ́lé fún 50 days kó lóye pé ó máa lọ sí sẹ́ẹ̀lì o. Gbogbo yín máa jọ pàdé ní kóòtù ni o. Ẹ máa jọ pàdé ni o. Tí olówó àkọ́kọ́ máa sọ̀rọ̀ títí ẹ̀, tí èkejì máa sọ̀rọ̀ títí ẹ̀. Ẹni tó bá fẹ́ rán lẹ́wọ̀n wá rán lẹ́wọ̀n direct o. Kì í ṣe wípé torí pé ènìyàn bú ènìyàn kẹ́ wá lọ jù sínú ẹ̀wọ̀n kẹ́ kó handcuff sí lọ́wọ́ bíi pé apànìyàn, bíi pé ó jalè. That is how your law is working in Nigeria. Bẹ́ẹ̀ fẹ́ ṣe Nigeria lélẹ̀. Ó ga o. Ẹni tó lọ dúnkokò mọ́ èèyàn nínú ilé tó purọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá, tó defamation ọ̀gá ọlọ́pàá, tó purọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá pé òun ló rán òun, wọn ò tí mọ́ ẹ̀wọ̀n fún 50 days o kó tó dìbò fẹ́ lọ sí ìdájọ́ ẹ̀ ní kóòtù. Ẹni tó bà individual lórúkọ jẹ́, just àfà lórúkọ jẹ́, náà lọ gbé sẹ́wọ̀n 50 days o. Sẹ́wọ̀n wípé ènìyàn ju èèyàn lọ nínú ayé. Ẹ̀bi ta ni? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀bi ta ni? Ẹ̀bi àwọn olórí tí ẹ ń dìbò fún ni. Èmi ò kì í dìbò. Mi ò dẹ̀ ní dìbò táyé máa fi parẹ́. Torí ẹ̀yin olórí wọ̀nyí, ojoojúmọ́ lẹ fi ń bà tálákà nínú jẹ́, ojoojúmọ́ lẹ fi ń pa wọ́n lẹ́kún. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? So kò sí òfin tó de arákùnrin yẹn báyìí. Arákùnrin tó lọ dúnkokò mọ́ èèyàn nínú yàrá tó purọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá pé ọ̀gá ọlọ́pàá ló rán àwọn pé kóun lọ máa ṣe jàǹdùkú. Òfin òde yẹn o. Lọ́ọ̀ yín ní Nàìjíríà kò dé torí wípé yẹn ní àwọn àfáà ńláńlá lẹ́yìn, ó dẹ̀ ní àwọn ọba ńláńlá lẹ́yìn ní Kwara State tó lè sọ fún ọ̀gá ọlọ́pàá pé hey filẹ̀, tó lè pàṣẹ fún adájọ́ pé kò yá filẹ̀, tó dẹ̀ filẹ̀. Òfin òde yẹn o.
ṣùgbọ́n Tani Ọlọ́run òfin dè yẹn ó gbọ́dọ̀ lo 50 days kó wá máa kó máa gbé wá láti inú ọgbà ẹ̀wọ̀n kó wá máa jẹ́jọ́ ní kóòtù. mo ti sọ̀rọ̀ kan fún yín tipẹ́. wo lè ní agbára láti ti ènìyàn mọ́lé o. wo lè lé agbára láti fìyà jẹ ènìyàn. wo lè ní agbára láti fi ọwọ́ lágbá ènìyàn lójú ṣùgbọ́n o ò lè ní agbára lọ́jọ́ àtúbọ̀tán. ìdí nìyẹn nígbà tí ìṣẹ̀lẹ̀ míì bá ṣẹlẹ̀ sẹ́lòmíì mi ò kí ń ká ẹnu. ẹ lọ yẹ iṣẹ́ tẹ́nìyẹn ṣe sẹ́yìn wò. ẹ lọ yẹ iṣẹ́ ọwọ́ wọn wò. àwọn iṣẹ́ tí ẹnìyẹn ti ṣe sẹ́yìn ẹ lọ yẹ̀ wò. nígbà tí ọlọ́pàá mi bá kú lójijì mi ò kí ń ké. ẹ lọ yẹ iṣẹ́ ọlọ́pàá yẹn wò. nígbà tí sójà mi bá fò sálẹ̀ tó bá kú ẹ lọ yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò. nígbà tí gọ́vnà mi bá bẹ̀rẹ̀ sí ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu ẹ lọ yọ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò. nígbà tí pírẹ́sidẹ̀ntì mi bá bẹ̀rẹ̀ sí ń gbó bí ajá tó bá bẹ̀rẹ̀ sí ń ṣàìsàn ẹ lọ yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò. bẹ́ẹ̀ sì fẹ́ máa ṣègbésí ayé yín rèé. This is how everything is working. Mi ò mọ ta lọ́lọ́run rí. Òtítọ́ lèmi ń jà fún everywhere. Òtítọ́ ni mo dúró dé. I'm the only man that can talk truth to anybody. And nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I am the Messiah of this generation, whether you like it or not. Mo ti tún bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ lálẹ́ yìí o. Ẹ pa Tani Ọlọ́run o. Ẹ má tú ilẹ̀ o. Ẹ pa jẹ. Ẹ rí oyè àwọn èèyàn jàǹkànjàǹkàn tó tún jáde lẹ́yìn Tani Ọlọ́run ni. Mo sọ fún yín mo ní tẹ́ bá mú Tani Ọlọ́run mo ní 1000 Tani Ọlọ́run máa jáde. Bí mo ṣe wà tí n bá kú lé ní billions ọba àgbáyé máa jáde síta. Àṣebí ò lè tán láyé bẹ́ẹ̀ náà lólóòótọ́ ò lè tán láyé. Kí ló dé tí ìwà burúkú pọ̀ nínú yín? Kí ló dé tẹ́ ń fọwọ́ lágbá àwọn ènìyàn lójú? Wá àtẹ̀sí ń rẹ́ àwọn ènìyàn jẹ. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kò lérè kò lè jẹ́ kí ìlọsíwájú bá ìlú yín. Kò lè jẹ́ kí ẹ rí àánú Ọlọ́run nígbà tí kan mi bá ṣẹlẹ̀ sí ọmọ olówó mi ẹ máa bá wọn ká àánú láì mọ̀ pé ìwà òfò ìwà rádaràda tí wọ́n ti hù nígbésí ayé wọn ló fa ìjìyà sínú ayé wọn. Kò sí alágbára lọ́jọ́ àtúbọ̀tán Mr. Man Mr. Woman kò sí alágbára ní ọjọ́ àtúbọ̀tán. Kò sí bó ṣe lágbára tó kò sí ipò tó lè wà láyé kò sí alágbára lọ́jọ́ àtúbọ̀tán. Gbogbo yín dẹ̀ fọwọ́ tìgbà yín dẹ̀ ń wòran. Gbogbo ọmọ Nàìjíríà àti president yín àti governor yín àti senator yín àti rep yín àti judiciary yín ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ nílọrin? Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé ẹ ò gbọ́ ọ̀kan tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin? Ẹ gbọ́ kàbí ẹ ò gbọ́? Ṣùgbọ́n kò sẹ́ni tó kàn mí kọ́ ọmọ yẹn kò kí ń sọmọ mi kì í ṣèmi ló bí. Ẹni agbára tó bá ní tí o lè fi gba ọmọlàkejì ẹ sílẹ̀ nígbà tí ẹnìkan bá ń fọwọ́ lágbá lójú agbára rádaràda lóní agbára ọ̀fọ̀ lóní. Gọ́vnà Seyi Makinde ó kù sọ́wọ́ yín o. Ọba Olubadan ó kù sọ́wọ́ yín o. Àwọn àfáà Kwara State ọmọ wọn tó fẹ̀sùn kan ọ̀gá ọlọ́pàá Kwara State wípé òun ló ràn kó lọ máa ṣe jàǹdùkú kó lọ máa dúkokò mọ́ ènìyàn kó lọ máa lé ẹni ẹlẹ́ni kó nínú ilé. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní Kwara State ti lọ gbọmọ wọn sílẹ̀ o. Ọmọ tiyín kẹ̀ ní Ọ̀yọ́ State tí ó bú àfáà lásán torí yàtọ̀ sí kéwù yẹn kò sí nǹkan tí àfáà ń present sí Nàìjíríà yàtọ̀ sí kó máa kéwù kó máa pariwo òfò kiri títì kò sí nǹkan tí àfáà ń benefit Nàìjíríà tó bú àfáà lásán
wọ́n ní kí ọmọ yín lọ lo 50 days ní ọgbà ẹ̀wọ̀n kó wá máa tẹ àti ẹ̀wọ̀n wá máa jẹ́jọ́ ṣùgbọ́n ẹni tó parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá pé òun ló ràn án ní ìwà jàǹdùkú wọ́n ní kí ẹ máa lọ sílé o Ṣèyí Mákindé. Ọba Olúbàdàn wọ́n ti lọ gbọ́mọ tí wọ́n sílẹ̀ o wọ́n ní kí ọmọ tí yín kó kú sí ẹ̀wọ̀n o. ó wá kùn sọ́wọ́ yín o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ̀ ń forí ọkà ọmú ìbẹ̀rẹ̀ ogun la ń mọ̀ a ò kì í mọ̀ parí ẹ̀ àgbà tí ò bá kẹtàn àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ akẹtàn sáré nǹkan tó rọra ń lọ wẹ́rẹ́ 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 tó yẹ kẹ́ bomi pa tí ẹ ò bomi pa yìí tó bá ṣẹlẹ̀ ẹ sáré kàbàkàbà olówó á sáré mẹ̀kúnnù á sáré gómìnà á sáré president á jápa ó mà ṣe o what a country is this country. ẹnìkan sọ̀rọ̀ kan ọmọ Ìbò kan sọ̀rọ̀ kan ó ní kéèsì tó ṣẹlẹ̀ láàrin Ewérùmọdù àbí kí náà pé pẹ̀lú ọmọ tán lọ lo kídìní ẹ̀ yẹn ká ní pé Nàìjíríà ni ta lẹ rò pé ó máa win ṣùgbọ́n èlò òyìnbó ẹ wo bí tálákà ṣe ní ẹ̀tọ́ tálákà ò lè fọwọ́ ọlá olówó ò lè fọwọ́ ọlá gbá tálákà lójú àwọn ìlú nìyẹn Nàìjíríà tó bá ti lówó wo lè pa èèyàn bó ṣe wù ẹ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ defamation of character wọ́n ní kó lọ jù sínú ẹ̀wọ̀n odidi oṣù mẹ́ta odidi 50 days kó wá máa tà tínú ẹ̀wọ̀n tó bá yẹ pé ó pààyàn ńkọ́ tó bá pàápàá àyàn ńkọ́ kí lẹ máa ṣe tó bá yẹ kó jalè ńkọ́ tó bá yẹ kó dófàdíyà ńkọ́. tálákà lòfin máa ń nà òfin yìí ò kí ń na olówó ó dá mi lójú wípé ká ní pé olówó pẹ̀lú olówó ló ní defamation of character wọ́n máa pàdé ní kóòtù ni wọn ò bí ẹnìkan rí kó lọ sọ pé òun fẹ́ lọ fọlọ́pàá gbé olówó kan kó wá máa sùn sí sẹ́ẹ̀lì fún 50 days kó tó dìpọ́ máa lọ a máa jẹ́jọ́ ní kóòtù láì pànìyàn láì jalè is that law? ẹ lọ sí àtúnṣe president ẹ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ kí wọ́n lọ ṣe àtúnṣe governor ẹ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ kí wọ́n lọ ṣe àtúnṣe ìbàjẹ́ ènìyàn kò má lè dáṣẹ́ Olúwa dúró bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan lè tuntun máa bá ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan máa lólé ayé gbó àwọn president tó kọ́kọ́ jẹ ní Nàìjíríà wé àdé yìí àwọn gọ́vnà tó wà ní ipò tí wọ́n wà yìí kó tó di pé wọ́n débẹ̀ níbo náà wà àwọn CP tó wà níbi tó wà yìí nígbà tó wọ́n kọ́kọ́ ní àwọn CP àkọ́kọ́ wé àràdé àwọn IG àkọ́kọ́ níbo náà wà àwọn asòfin àkọ́kọ́ ní wẹ́ràdé àwọn adájọ́ àkọ́kọ́ wẹ́ràdé wọ́n ti ṣòfò dànù wọ́n ti kú dànù ìwọ náà máa dìtàn lọ́jọ́ kan nǹkan tó bá sọ nígbésí ayé ẹ nǹkan tó bá ṣe wọ́n máa fi pìtàn ẹ lọ́la gbogbo apáta la máa padà dìtàn ṣùgbọ́n Olúwa jọ̀ọ́ agbára tó máa fún mi tí máa fi máa rẹ́ tálákà jẹ jọ̀ọ́ má fún mi ẹ̀yin lẹ́ ń ti àwọn ènìyàn tó ń fi lọ sí wàhù ẹ̀yin lẹ́ ń ti àwọn ènìyàn tó ń fi lọ sí ritualist nígbà tó ń bá rí ìyà tẹ́ fi ń jẹ àwọn tálákà tẹ́ ń ṣe wọ́n anyhow torí pé kò sẹ́ni tó lè gbèjà wọn ṣé gbèsè ayé lélẹ́yìí is it life? ìbí àwọn tá ń gbèjà náà ìbí àwọn náà ló lè ṣe àláìfù yìí wọ́n fẹ́ kí n bẹ̀ wọ́n gbé ẹjọ́ ẹ bá mi ṣe àláìfù kí ara pa gbogbo yín dànù bóun kẹ́ sí àláìfù bóun kẹ́ má sí àláìfù kí ni tèmi pẹ̀lú ìgbésí ayé yìí iṣẹ́ tí ara mi lèmi jẹ́
tó bá yẹ pé wọ́n lá òbò níbi níṣẹ́ máa ṣe à tó bá yẹ pé gbọ́ pé ọba Solomoni kú nísìn tí wọ́n post ẹ̀ síbi ẹ̀ máa ṣe àyẹn ṣùgbọ́n lè tó máa ṣe ní láǹfààní yẹn sẹ́rí ṣe à tó bá yẹ pé gbọ́ pé ọba Solomoni àti àfáà kan jà nísìn tájọ ń búra wa tájọ ń ṣépè sọ́ra wa ẹ̀ máa ṣe àyẹn máa rẹ́rìn òfò kákákáká ní comment section wọ́n ẹ̀ máa bẹ́ orí yín fógun wọ́n ẹ̀ máa gé orí yín dànù àwọn olówó yìí ikọ̀ tó máa fojú yín rí àwọn tó pera àwọn olówó yìí tó pera àwọn ní politician yìí àwọn tó pera àwọn lálágbára yìí ikọ̀ tó máa fojú yín rí ní Nàìjíríà díẹ̀ ẹ ò tí ì rí kankan rìbẹ́ sọ wípé ìkan tó da yẹn wípé kò kì í jọ yín lójú ìkan tó bá ti wà ókè yẹn ẹ ò serious àfi orí burúkú lẹ́yìn máa ń serious ẹ fẹ́ kí n máa bẹ̀yìn wípé ó yá share the life share the life omi tó yẹ kí n fi sọ̀rọ̀ gidi kí n máa fi yẹn pariwo share the life church love church love. Stupid people with stupid knowledge. Wọ́n dàgbà wọn dánú wọn kàwé kò sọ́pọlọ. Adé pẹ̀lọ́pọlọ korofo. They are just be. Wọ́n believe wípé tó bá ti wà nínú ilé wọn tó bá ti tan generator. Wọ́n believe wípé wọn ò ní problem. Oh! Ọmọ olówó tó rówó fi rán ọmọ ẹ̀ ní school. Àwọn ọmọ tálákà tí ò ráyè lọ sí school wọn ò ní jẹ́ kí àwọn ọmọ yín tẹ́ rán ní school kó gbádùn. Awólọ́wọ̀ ló sọ bẹ́ẹ̀ fún yín kó tó lọ. Ẹ̀yin olówó tẹ́ rán ọmọ yín ní school yẹn. Àwọn ọmọ tálákà àwọn tẹ́ sọ di tálákà tí wọn ò ráyè rán ọmọ títí wọn ní school. Ọmọ tí wọn ò ráyè rán ní school yẹn kò ní jẹ́ kẹ́ gbádùn. Kò ní jẹ́ káwọn ọmọ tí tó kàwé gbádùn. Gbogbo iná wọn máa lọ máa ká mọ́lé níwọ̀n bá wọn tó máa bẹ́ orí ẹ̀ dànù torí ti ìwà òfò tó wà ní orí gbogbo yín. Irú ìgbésí ayé wo leléyìí kí ni mo tẹ̀ wá ṣe láyé gan ní ìlú tó ní ọba tó ní ìjòyè ọmọ tó parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá wọn kò handcuff sí lọ́wọ́. Wọn kọ́kọ́ lọ jù sẹ́wọ̀n fún oṣù 3 kó tó wá máa jẹ́jọ́ ní kóòtù ẹni tó bú àfáà lásán wọ́n ní kí yẹn lọ lo 50 days nínú kóòtù defamation of character àwọn òyìnbó òfò òyìnbó rádaràda òyìnbó tí ò lọ́pọlọ nínú ta ló wà láyé tí ò tí ì ṣe defamation of character rí ṣé Tinubu ò bú Ọbásanjọ́ rí ṣé Ọbásanjọ́ ò bú Tinubu rí ta lè ènìyàn wo ló wà láyé tí ò bú ènìyàn rí dárúkọ ẹnìkan tí ò bú èèyàn rí ṣé ọlọ́pàá ò bú èèyàn rí ṣé sójà ò bú èèyàn rí ṣé adájọ́ ò bú èèyàn rí dárúkọ ẹnìkan tí ò bú èèyàn rí tó bá wà pé ò tí ì bú èèyàn rí náwó ẹ̀ sókè. Àwọn òfin rádaràda òfin tí ò lọ́pọlọ nínú òfin tí ò ní túmọ̀ defamation of character. What is the meaning of that? We need to ẹ lọ take time ẹ má dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá ẹ má dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà ẹ má bà Nàìjíríà jẹ́ fún wa ẹ ṣe ìdájọ́ òdodo ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ irú ìgbésí ayé wo lélẹ̀ so tálákà kò easy fún tálákà láti rìn láàrin ìlú mọ́ kò easy fún tálákà láti sọ̀rọ̀ olówó nìkan ló fẹ́ máa sọ̀rọ̀ ìwọ tó bá ti lè pẹ̀lú àwọn jàǹdùkú ní Nàìjíríà so o gbọ́dọ̀ ṣe àdàfàn. That is unfair, man. That is unfair. That is unfair. Nǹkan tó dùn méjì ní gbogbo ọ̀rọ̀ yìí ẹni tó purọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá tó sọ wípé ọ̀gá ọlọ́pàá ló rán kó lọ máa ṣe jàǹdùkú tí wọ́n fi ẹ̀sùn afẹ̀míṣòfò kàn òfin defamation of character ò mú òfin defamation of character kò jù sẹ́wọ̀n òfin defamation of character kò sọ wípé kó máa lọ láti ẹ̀wọ̀n kó wá máa jẹ́jọ́ ní kóòtù
ṣùgbọ́n ẹni tó bú àfáà lásán òfin mú wípé kó lọ lo 50 days lẹ́wọ̀n kó a máa jẹ́jọ́ látọgbà ẹ̀wọ̀n torí pé kò lówó torí pé ó jẹ́ tálákà. Bíbélì sọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó lóun máa ṣe ìdájọ́ kan ní ilé Élì èyí tí gbogbo etí máa gbọ́ tó máa hóyè. Ó ní ẹbọ tàbí ètùtù tàbí àdúrà kan kò ní lè yí padà. Ó ní nígbà tí n bá bẹ̀rẹ̀ ó ní máa ṣe dópin. Kò sí àṣegbé láyé o, àṣepamọ́ ló wà. Kò sí alágbára lọ́jọ́ àtúbọ̀tán. Everybody ló máa jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ẹni tó bá wá létí ní Nàìjíríà kó gbọ́ nǹkan tí ọba àgbáyé sọ fún gbogbo ọmọ Nàìjíríà. Gọ́vnà Ṣèyí Mákindé, ọmọ yín wà lẹ́wọ̀n o, ó dọwọ́ yín o. Olùbàdàn, ọmọ yín wà lẹ́wọ̀n o. Ọmọ Kwara State tó purọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá, àwọn olóyè àwọn ọba Kwara State wọ́n ti lọ sọ fún ọ̀gá ọlọ́pàá, wọ́n ti lọ sọ fún adájọ́ pé kó fi ilẹ̀ pé kó máa bá títí ẹ lọ o. Ọmọ tiyín tó bú àfáà lásán wọ́n ní kí yẹn kú sẹ́wọ̀n o. Ó kù sẹ́wọ́ yín o. Ire o. Ọba àgbáyé tó bá títí ẹ lọ nìyẹn. Mo ti fẹ́ lọ máa dóbò mi nìyẹn. Òbò lèmi wá dó láyé. Ǹdẹ̀ wá ṣe fàájì láyé ni. Àwa ò dẹ̀ bẹ̀rù anybody, a ò bẹ̀rù ikú. Kò sẹ́ni tí mi lè bá sòótọ́ ọ̀rọ̀. Ẹni tí bá ti bá sòótọ́ ọ̀rọ̀ kó ṣe fẹ́ nú ẹ̀.